àwọn Ìbàdàn ìwọ̀n tó bẹ́ẹ̀ lẹ́yìn tí ó bá ti lọ kí Olúbàdàn Ìbàdàn la wà life and direct tó bẹ́ẹ̀ olóyè Sunday Igboho wà ní Ìbàdàn lọ́wọ́ báyìí life and direct ìsọmọ náà wọn tó bẹ́ẹ̀ life and direct Igboho ìsọmọ náà. Ọba tó mọ ìwọ ọ̀dọ́ rẹ̀ ó tó dá mi wá sílé ayé ó wá dá mi wá sílé ayé ó dá mi lọ́kùnrin ó tó wá dá mi lọ́kùnrin ó dá mi sílé aládìkan nígbò ó wá jẹ́ ọmọ adé ẹ̀rọ ó jẹ́ ọmọ asáwò ọmọbìnrin kábíyèsí fún mi wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi asáwò ó kí gbogbo ọba àbàrà pátápátá látòrí bàbá wa olúwọ̀fìn gbọ́ra mo fi kí gbogbo ọba àbàràbà àsìkẹ̀gàn mo fi gbogbo ọba ẹlẹ́rúwà gbogbo àwọn ọba yìí mo fi kí bàbá mi àsáwò ọlọ́ọ̀dẹ ẹ̀mí yóò kún ẹ̀mí yóò kún ẹ̀mí yóò kún mo rí ọlọ́ọ̀dẹ ayé ọba tẹ́mi rẹ̀ kún ọwọ́ ta ayé ojú ọba ẹlẹ́ẹ̀kejì tí mo wà lọ́rẹ́ rẹ̀ àkọ́kọ́ tí mo gbá ẹ̀kú tó sàfin mo sọ ní ọ̀dọ̀ bàbá olú ọ̀gbìngbòrò lẹ́ẹ̀kan wọn ní èyí tó mọ àwọn ẹ̀sà ẹni kí n wọlé kọ́lọ́ ọba sí ní ilẹ̀ fúlọ́sì ẹni bá wà nínú òní náà yìí àwọn ẹni kí n mọ́ lọ bẹ̀ lórí ẹni ẹ̀yìn ní kí n lọ bẹ̀ ẹ̀sàdúrà fún mi kí n tó náà mi lọ́dọ̀ ní ẹ̀sàdúrà ẹ wá ní kí n lọ bẹ̀ ẹgbẹ́ tó bá rí mi yóò mú àwọn tẹ́lẹ̀ tí ẹ̀ tí mo kó lẹ́yìn wọ̀nyí olùdó lè wà ká máa lọ àdúrà sí ìgbà ṣé ẹgbẹ́ ní abẹ́ ìgbìyànjú kí ló ṣẹlẹ̀ gbogbo máa ti change. olúgbọ́ ọ̀kùnrin kan Francis Àlàó ọba ní alẹ́ bá ṣe kábíyèsí fún wa. mo wá fi bàbá mi yẹn mo fi kí gbogbo ọmọ Ìbàràpá pátápátá mo fi bàbá wa láàbẹ̀ fún bàbá yìí mo fi ṣe àlẹ́ tó ṣe kábíyèsí. Falẹ̀ gbogbo ẹ̀ mọ́ fún lọ́ba ilẹ̀ Yorùbá kò fi bàbá wọlé kí Ọlọ́run jẹ́ mi yóò kún. Wá kí gbogbo àwọn ìdùnnú pátápátá àwọn mọ̀mọ́ mi tó ń jókòó mọ̀mọ́ Ọlọ́run jẹ́ mi yóò kún. Torí pé ìyá bàbá mi lọ́kọ́ mi dàgbà. Ó ní Àdìsá ọlọ́mọ arúgbó ni ẹ́. Onítọ̀ ọba arúgbó mọ́ ọpọnlé. Ó ní kí ẹ̀mí rẹ̀ ọba àlẹ́. Onítọ̀ ọba ti ń parúgbó lé. Wọ́n kojú ẹ̀ fẹ́nìkan sàṣì ọ. Wọ́n kojú ẹ̀ bàjẹ́ kan pa ọ̀tọ́rọ̀ mọ́ àjẹ́ ni ẹ́. O ò ní rárúgbó kan ọba arúgbó jẹ́ o ti bá arúgbó jẹ́ ọba arúgbó mọ́ àjẹ́ kankan ò ní fi ọ́ sí kankan. Ọ̀dọ́ tó sì kú mọ́ ní ìyá mi Ọlọ́run ló mọ̀ ọ́. Ọjọ́ tí kú Ọlọ́run ló mọ̀. Ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnìkankan nígbà tí wọ́n ti lè 121 àbẹ̀yẹ ní 2021 July 4
tí ọlọ́run yọ ẹ̀mí mi ọlọ́run lọ́jọ́ kì í sẹ́yìn kì í lè ṣagbára mi ló tó wẹ̀ èso òògùn gangan ṣùgbọ́n wọn lọ́wọ́ ọba bẹ́ẹ̀ pé yóò tún padà wá kí bàbá mi aṣáwó láàfin rẹ̀ tí wàá kojú mi yóò tún wá padà wá. ogún ọdún lè mú àwọn kí n ti rà ní ìníwá mo kí lórí ààrẹ ọ̀ní ọlọ́run ní nǹkan kan ó fún yín ní ọgọ́rin àti nǹkan kan ọdún tí kò ní bí ní nǹkan kan ọ̀ní ọlọ́run ní nǹkan kan ó fún yín ní ọgọ́fà ọdún kò ní ní nǹkan kan. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwa ọ̀dọ́ ọ̀sìn àmọ́ rírì wọn torí pé àwa ìjẹkújẹ tá à ń jẹ kò jẹ́ ká mọ tá à ń ṣe ẹ kú ọrọ̀ àwọn bàbá yìí wọn ò lò rárá nísìnyí wọn ò lò bí wọn ta àṣẹ ẹ ní òpin yóò tiẹ̀ nídìí àṣẹ bàbá ó lò owó ọjọ́ orí bàbá nísìnyí àmọ́ ohun tó tó bí bàbá bá tó wá mọ́ ọmọ kékeré sí bàbá ó tó mọ ṣe fàájì lọ ní. tí ìjọba Buhari wà lé mi tó lù tí mo pàdé lọ́wọ́ ńjọ́ kìíní àná wọ́n ní bá wọn dúpẹ́ bàbá wọ́n ní bá wọn dúpẹ́ bẹ̀rẹ̀ àtòrí sọlá ọmọ yìí alága ọ̀dẹ ó ní gbogbo pa bàbá ń dúró báwọn ọlọ́pàá bá dá wọn láàmú náà bá ti bàbá bàbá kọ lẹ́tà fún àwọn bàbá òkun pè mí sí ìpínlẹ̀ alọ́mọ mi níwọ̀n mi wọ́n rán kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sí wọn bàbá ìjọ ò ní ṣe ìkọ̀ ò ní ṣe kò ní sàwọn aya ìkọ̀ ò ní ṣe kò ní sàwọn òṣèré ẹ wà kùn lẹ́mìí bàbá mi àgbègbè ọmọ aládìkú ó ní àdúrà sí ọmọ sí bàbá náà ni pé bàbá mi kẹ́ ẹ pẹ́ kọ́mọ náà bá lè pẹ́ bàbá mi ẹ pẹ́ ẹ pẹ́ bí wọ́n pẹ́ ṣe pẹ́ láyé àkórákòrò ti fi kábíyèsí bàbá tó ṣàdúrà fún ẹ̀tọ́ gbogbo tẹ́ bá ṣe láyé ayé òní pípé yín bàbá tàn tó lọ́jọ́ èyí gbogbo tẹ́ bá ṣe láyé ayé òní pípé yín ẹ̀yin bàbá wa náà lẹ sọ bẹ́ẹ̀ ẹni pàǹkárà Jésù ilé tí ń sọ̀tà gbogbo ayé ẹ má bínú Kristẹni ni mí o ṣùgbọ́n mo ti sọ pé tẹ́lẹ̀ pé mi mọ́ so ìṣàkó mọ́ sọ bẹ́ẹ̀ fún yín torí pé ibi ìsìnkú náà bàbá mi bí mi ó bí mi sí church ó ń ṣèkù ni tí máa ń lọ church àwọn olùgbàdì ó sì fi gómìnà ìlú fi máa ń lọ tí wọ́n olùgbàdì bàbá mi wá ní pàǹkárà Jésù bàbá mi ní pàǹkárà Jésù ó ní ìgbésù sọ̀tà ẹ̀yin bàbá alẹ́ sọ bẹ́ẹ̀ ó ní gbogbo àti mọ̀ tó wà tá ọ̀dá aláṣùmọ̀ wá tá àwọn mọ̀mọ́ mi wá ní ògbòdò owó ò ní là wọ́n ní kí wọ́n gbólógbó láíláí wá jáwé oríjì níwájú bàbá mi gbogbo àwọn tí ń bínú mi lọ́tún tí ń bínú mi lọ́sì brọ́dà mi yẹn ṣàdúrà yẹn òun ló dì mí mo ti jáwé oríjì níwájú bàbá mi aṣáwó mo fi ọlá bàbá ìjáwé oríjì àtọmọdé àtàgbà àtòṣó àti àjẹ́ àtọkùnrin àtijọba mi àtọba àtìlóye tí mo bá ṣẹ̀ jáwé oríjì àtàlùfáà ni o àti wòlíì ni o àtòníṣẹ̀sí tí mo bá ṣẹ̀ tí inú mi bá ń bí yín lọ́nà tí ọ̀tọ̀ pé ohun tí mo ṣe dùn ní mo jáwé oríjì fún ilé ìwé ẹ fi gbogbo ẹ̀ṣẹ̀ mi ẹ fi ẹwọ́ lá bàbá mi. gbogbo ẹ̀ṣẹ̀ mi ẹ fi jì mí ọlọ́run ọba mi fi orí jẹ yín náà èèyàn ò ní wà ọmọ tẹ̀sẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀ ń Bàràpá tó bá bí yín nú. nígbà tí ẹ̀yin bàbá mi tẹ ẹni mi ní Bàràpá ní àyìn àti ẹ̀yin mọ́ mi àti bàbá mi tẹ́tí ní mi ò lẹ́sẹ̀ wájú ẹ̀yìn mọ́tò ọlọ́wọ́ bá tó wá ní mí ọ̀dọ̀wọ́ rẹ̀ ọlọ́wọ́ bá tó ní mí tó lẹ̀mí mi lọ́dọ̀ ọ̀rọ̀ mi lọ́wọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ tí mo bá ṣẹ̀ ó ṣeé ṣe ìyẹn lè mọ́mọ́ tí mo bá ṣẹ̀ tó bá ń bí gbogbo ọmọ Yorùbá nú ẹ̀wọ̀lá àwọn tó bí mi ẹ̀wọ̀lá àyà mi ẹ̀wọ̀lá bàbá mi dari ti kábíyèsí. àwọn tọrọ yìí máa dùn máa jù lọ́mọ kó máa dùn máa jù lọ́mọ kó àwọn tọrọ yìí máa dùn máa jù lọ́mọ kó bàbá dàbí ayérayé ní bàbá wákàlẹ̀ ní Bàràpá àwọn tọrọ yìí máa dùn máa jù lọ́mọ kó. ìdíjàgùn lógún òtòòdè ìdíjàgùn lógún òtòòdè bàbá dàbí àwọn bẹ̀rẹ̀ yìí
tí n bá ní kẹ́ mọ́ fún ẹ̀dá lára yá a lè wá mílíọ̀nù la ilé mi láì kí jó àwọn jó lọ ń tèmi ní mi bá oúnjẹ mi bá ní jó àwọn jó lọ torí pé mo kọ́lá bí bàbá mi ẹ̀ǹdẹ̀ níbi tí mo lè gbé àfi kí n padà wá sílé lọ́dọ̀ yìí bàbá mi kò sí ìlú tí mo lè lọ òun rè lẹ́ẹ̀kẹ́ mi ni èmi ò nílé kásẹ̀ mọ́ fún pé tí wọ́n yá kí n wá bá yín lé kẹ́ ẹ bá mi bẹ àwọn tó yẹ kẹ́ ẹ ẹni tó bá rí pé mo sẹ̀wọ̀n ẹ bá ń bẹ ẹ lè gbé lùúlù ẹ̀yin bàbá mi ẹ bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá mi Olúgbọ́n àti bàbá Aláàfin àti bàbá wa Ọọ̀ni láti kábíyèsí ẹ lọ bá ń bá àwọn ọ̀dọ́ba microphone pé àwọn yọ wọ́n tẹ́lì kúrò lórí ìrìn mi ò sí kankan wọ́n sí àkáǹtì mi wọ́n jẹ́ ẹ̀rìn kéèyàn nílẹ̀ bàbá mi nígbà security tí gbogbo ìlú kìí ṣe ìlú Ìbàràpá ń bí nìkan ni Fúlàní ń dààmú wọ́n dààmú gbogbo ìlú bàbá mi gan ṣùgbọ́n ńgbà tí wọn ò tí ì wọ́n tẹ́ẹ̀dì mi àwọn Fúlàní ìlú wa sá lọ àwọn tí kọ̀ọ̀kan gbogbo bẹ̀ sá ọ̀gbà tí wọ́n ti gbọ́ pẹ̀tọ̀ wọ́n wọ́n tẹ́ẹ̀dì mi wọ́n padà ẹ̀yin bàbá mi ẹ bá wọn sọ̀rọ̀ wọ́n fi mí lẹ̀ kọ́ mọ́ wọ́n tẹ́ẹ̀dì mi mọ́ ẹ bá mi bẹ president wa Yorùbá ni ọmọ yín sì ni èèyàn dáadáa tẹ̀lé ṣùgbọ́n ṣe mọ̀ pé ọwọ́ rẹ̀ náà ó lè torí àwọn Fúlàní ọmọ dẹ́rùbà pé tó bá fi Sunday lẹ̀ àní dìbò fún ọ ó fi wọ́n lẹ̀ ní ìdájọ́ tá à ń ṣe pẹ̀lú wọn àjọjọra wa bẹ́ẹ̀ bá ń bá sọ̀rọ̀ ọyọ wọ́n tẹ́ lórí ìrìn bá fọwọ́ sí ọgbọ́n wọ́n dẹ̀ mú security ilẹ̀ Yorùbá tó bá fi mí tó bá gbé fún mi máa ṣe dáadáa kábíyèsí ìṣàdéhùn tí ẹ bá jọ fọ́ sọ́pọ̀ ẹ bàbá mi tẹ́ ìjọba ẹ bá wọn sọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ẹni kan gbé fún mi èmi ọmọ yìí ni mo ń ṣàdéhùn máa fẹ́ra mi ilẹ̀ wọnú tó ti Fúlàní tí kálukú ó sùn tí ohun ayò ó sì wá tí mo bá tẹ bá gbélé mi lọ́wọ́ tẹ bá fún mi security kí n mójú tó mú gbó kí n lé wọn lọ tágbára mi ọ̀bá ká ìyàtọ̀ bá tọ́ ẹ fi jẹ mí. gbogbo ìbọn tí wọ́n fi ń dùn rajà ní Kwara yẹn wọ́n ń pààyàn yẹn àwọn ò ní kan ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ pé mo ti fẹ́ẹ̀ dé Kwara lóra lórúkọ náà tó ní ẹ̀mí kéré bàbá wọ́n sá lọ wọn tó ń fira wọn ṣùgbọ́n mo ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lẹ́yìn bàbá mi tẹ́ ìjọba kẹ́ tì mí lẹ́yìn kẹ́ mọ́ tì mí lójú èmi ò ní tójú tì gẹ́gẹ́ bí ọmọ yín ẹ sì kù lẹ́mìí mo ti sọ lẹ́ẹ̀kan 100 ọdún gbẹngbẹng ló pé bàbá 100 ọdún gbọ̀ngbọ̀n ìlú pé ẹ pẹ́ tí wàá mọ ọdún pẹ́ fún bàbá nígbà tí ẹgbẹ́ security fún mi sẹ́yìn tó mú sí dáadáa ẹ̀sẹ̀ kábíyèsí tó mọ́ wá fún wa rí ilé. ẹ ṣe wọn bàbá kábíyèsí asáwọ ìpèkì arákùnrin máa gbàdúrà fún ẹ bá fara balẹ̀ wọ́n bá ti parí àdúrà àwọn ká tó máa lọ á lọ bí ìṣẹ́jú méjì lóòótọ́ àwọn oníkẹ̀lẹ̀dẹ̀ tí ń kọrin wọ́n ti ṣe rẹ̀ bàbá ló ń fẹ́ jó wọ́n fẹ́ jó sí á lọ bí ìṣẹ́jú méjì pàdé wọn gbàdúrà oníwàbí tí ilẹ̀ ayé tẹ̀ ẹ bá gbàdúrà fún bàbá dábì. adúgbò ní ọ̀dọ̀ ọlọ́run adúgbò ní ọ̀dọ̀ bàbá aṣáwó wípé ọ̀dọ̀ àlejò ní ọjọ́ ọlọ́run ní kí n máa tàlejò báyìí pẹ́ ìdúgbò àdàdàbà òun máa ń do ìgbàyí tẹ̀ ojúlọ́tò mọ́sí ìdúgbò ìgbàyí tẹ̀ ó kí gbogbo àwọn tí a bá bàbá Sunday Igboho tàbá wá lọ́kùnrin lóbìnrin òkì o ẹkú ìfọmọnìyàn ṣe ní agbára lọ ẹni ṣùgbọ́n mi o ẹni ṣùgbọ́n ara ẹni délé bá wàhálà ọ̀làlàlà pátá ìlànà bàbá amókì o láti bàtà ń gbọ̀rọ̀ yín èkó làwọn wà dáwà tí wọ́n fi ṣùgbọ́n bọ̀ tí a ti ń gbọ̀rọ̀ yín ti fẹ́ ní agbára tọ́lọ́run ẹni ṣùgbọ́n ara o ẹni ṣùgbọ́n ẹni o gbogbo nǹkan tí ó lọ nínú dúkìá yín lágbára lọ́wọ́ tẹ̀ tí padà ẹni ní ìwé lágbára tọ́lọ́run ẹni ìdènà burúkú òní dèyí wọ́n ti ń lọ tẹ̀ ṣe ń bọ̀ lágbára tọ́lọ́run ẹni kò nínú ayé ìdúró ayé òní tó kí o gbogbo ilé ìfẹ́ mú ayé náà
ọ̀nà bàdá máa yanjú ẹ̀ gbogbo ìlú ìbò agbóhùn ní tọwọ́ ìbẹ́ náà ní títí láàrú ìlú tó tó ọ̀nà máa yanjú ẹ̀ lágbá ọ̀nà wọn á kó sí wọn nú tó bá wọlé ọlọ́run àwọn bàbá tó wà ń kalẹ̀ ọ̀nà bàdá máa kó sí wọn nú. Àwọn ọ̀dọ́dọ̀ bẹ́ẹ̀ bá mi lé bàbá mi gẹ́gẹ́. Àní ọ̀dọ́ mi lé bàbá mi gẹ́gẹ́. Ilé bàbá máa ti ọ̀rọ̀ máa yọ. Olúsadé ní pẹran abawọ tọlẹtọlẹ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè máyégún aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajere táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ́lọ́ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. Are you in Oshogbo and looking for Jenny Oriflame products? Or maybe you are ready to start earning with Oriflame but don't know where to begin? Worry no more because Annie B Beauty Empire has got you covered. Annie B is your one-stop shop for everything Oriflame. From skincare to fragrances to wellness, she has it all in stock, ready for both retail and bulk buyers. But that's not all. Annie B is more than just a vendor. She's a certified Oriflame director. She's passionate about helping others succeed too. If you ever dreamed of making money through Oriflame, she offers a comprehensive training system, step-by-step guidance, products knowledge, marketing strategy, and everything you need to grow your Oriflame business. Whether you are a user, a bulk buyer, or ready to become a partner, Annie B Beauty is your plug. Visit them today at Kade Shopping Complex, Estate, Oshogbo, or send a message to get started on your journey with Oriflame. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742527137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀.
wa o kí gbogbo ẹ̀yọ́ lóye o mo kí ẹ̀yin ọmọ ìlú a kú oríire nílùú Ayétẹ̀ a kú oríire ní ìjọba àríwá Ìbàràpá ìjọba àríwá wà pẹ̀lú wa olóyè Sunday Igboho akíní káàbọ̀ sílùú Ayétẹ̀ ẹ̀rọ àdúgbà àdúgbà lọ́wọ́ yìí o gbogbo òfin tí ẹ ti ṣe fún wa ní ìjọba àríwá Ìbàràpá òun ni a fi ẹ̀mí ìmúre rẹ̀ tí a bá ní ohun tí ẹ ṣe fún wa ní ìjọba Ìbàràpá tí a bá gbé owó kalẹ̀ owó ò lè sẹ́ ìṣòro yẹn nípa ẹ fi ara jù fún wa ẹgbó fún wa ẹgbó lẹ́yìn wa ẹni kàbùkù gbogbo ẹni tí ẹ bá fẹ́lẹ̀ wá ní ọmọ yìí ni ó bá máa dákọ̀ ilé ẹ̀kọ́ ọmọ kiri orúkọ bàbá wa náà ó kí púpọ̀ ẹ ṣe ń lọ tẹ́ ń bọ̀ ẹ̀yìn ṣubú ilẹ̀ Yorùbá yóò tẹ̀lé lẹ́yìn o gbogbo ilẹ̀ Yorùbá pátá adúró tìlé o ojú òní tìlé o lákàdé iṣẹ́ òkú nítorí àkókò mo dúró báyìí náà o ní báyìí. ìlú Ayétẹ̀ ìlú Ayétẹ̀ ìlú Ayétẹ̀ ẹ jẹ́ ká yọ Olúwa lógo ẹ jẹ́ ká yọ Olúwa lógo eriwo ya eriwo ya ètò máa lọ eré àdúrà mi bá tó lè kọ́ ó ṣà Ìgbòho ṣà ìwọ onírí ikú yìí á ní ìwọ onírí ikú yìí á ní òwúrò fọmọdé òwúrò àgbà ìwọ onírí ikú yìí á ní ìwọ onírí ikú yìí á ní ìwọ onírí ikú yìí á ní òwúrò fọmọdé òwúrò àgbà ìwọ onírí ikú yìí á ní. Yolóhun. Àyíká ìjìnlẹ̀ ẹni yóò kún wa ẹ̀mí lò ní ìbàjẹ́ lásìkò tó ń dá láyọ̀ wà lásìkò ó ti wá dà yìí ẹni gbọ́dọ̀ ló ti wọ́n bẹ̀ ṣe fọ́ ìlọ́wọ́ yìí ọdún kẹlẹ́ ọ̀jẹ́ ẹ̀dá kòtò ní tọ́lá àtàlẹ́gbà kan ẹ̀jẹ̀ ká bá a rẹ̀ lórí rẹ̀ kọ́ ọ̀rọ̀ àgbòkó Ó ṣà. Bàbá àbúrò ẹ̀tẹ́wọ́ mo ti mọ fẹ́ wí fún ọlọ́run wọlá bàbá tí ń bẹ́ kàrà yìí yóò wọlá bàbá tí wọ́n ti lọ káwọn tó sórí oyè láti bá lọ́lọ́run gbogbo ẹ̀ tó rí ti ń bínú kiri yóò máa tù ọ́ sínú kẹ̀kẹ́ àṣẹ gbogbo ẹ̀ tó rí inú wọn òdùn tàbí wọ́n ń gbọ̀rọ̀ inú wọn òdùn ọdọọdún ni wọ́n ní pápá dó ẹ lo àsìkò yìí débi tó bá wù yín ẹ̀yẹ tó ní ọgbà lọ́wọ́ yìí kò sì ní gbà yín bẹ̀ wọ́n lá bàbá mi rẹ̀ kàrà yìí wọ́n lá bàbá wa tí wọ́n tẹ̀lé yìí wọ́n lá wọ́n yìí bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá wa bàbá wa ọ̀pẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá bàbá wa elégbèdé bẹ́ẹ̀ ni àyàṣẹ́ wọn wà bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá bàbá wa adéjùmọ̀ bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá bàbá wa adégòkè bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá bàbá wa ṣèjáde bẹ́ẹ̀ ni ó yìí wọ́n lá bàbá tó wá kàtó bàbá ẹwọ ńlá kínní oríṣà rẹ mú wá láti ṣe kínní nínú wa. Ẹkùn ọkọ̀ Fúlàní wọn dáàbò. Mo gbàgbọ́ yé, kì í ṣe lè jí àwọn gbàgbọ́ yé. Gbàgbọ́ yé. Mama everybody. Ẹ jẹ́ kó máa dún. Olóyè Sunday Igboho wà mí. Ológun ló ní wá o. Olóyè Sunday Igboho wà mí. Ẹ jẹ́ òwe kò lè pàgọ́ ni ó kọ́ lọ́la. Ẹ ṣáà tún sókà lọ́wọ́ ẹ̀. Ìbàdàn ló ń pé bí. Ìbàdàn ló ń pé bí. Sókà ló ń pé bí. Ẹ ṣáà tún. Ó máa bọ̀ wọ́n ti ṣòwò sí Èkìtì State.